ẹ dẹ̀ lẹ́yìn wà níbí. Èèyàn wà ní ìsà. Ẹ má bọ̀. Èèyàn sùn bí. Wọ́n ń sun bí. Bí náà wọ́n ń sun òní lẹ́yìn. Mama, ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ra màmá. Ẹ pẹ̀lẹ́. First thing, ṣé ibi ilẹ̀ ń sùn? Àbí sójú ń dùn mí. Ojú ọdún yìí, gbogbo aṣọ wọn tó jò pa ní ẹ̀ sàkalẹ̀ yìí. Gbogbo ẹrù wọn, gbogbo aṣọ wọn tó jò pa lọ. Gbogbo ẹ̀rí ni wọ́n sàkalẹ̀ yìí. Ṣé màmá ló làwọn kìíní? Àwọn ọmọ ní gbogbo ẹrù rẹ̀, gbogbo abọ́ wọn tó fi jẹun. Kí ló lè fẹ́ ṣe? Mi gbọ́ yín. Ẹ jáde màmá. Ṣé àpọ̀mọ́ kan jọ wà ní? Ẹnìkan náà tún wà ní ẹnìkan náà wọ́n jọ ń sùn bẹ́ẹ̀. Mama yìí ni church member wa. Àwọn jáde fún evangelism. Member wa ni mama. Wọ́n jáde fún evangelism. Ẹgbẹ́dàlá wa. Wọ́n jáde fún evangelism. Wọ́n wá ní dádì. Ojú àwọn rí tó lé ní o. Ibi àwọn tí ń ṣe evangelism. Àwọn rí ya kan ìyẹn mama yìí. Ṣé ọmọ yìí ni? Ẹ̀yin lẹ́bí. Àbíká yìí last born yín. Ẹ̀mí àwọn wòlíì. Màmá ẹni sùúrù bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ ń sun bí ẹ bẹ̀rẹ̀. Bí ẹ bá ti kun gbórí wọlé báyìí, wọ́n máa fẹ́ gbè nílẹ̀. Ẹ wo bí tí èèyàn ń sùn. Mi ìgbàgbọ́. Ilẹ̀ wọn ń sùn. Mi ìgbàgbọ́. Mi ìgbàgbọ́. Ta ló lè bọ̀dá ṣe mọ̀ wọ́n? Ẹ mọ̀ wọ́n, ẹ jọ ẹ wá. Ẹ wá ẹ jọ. Ẹ jẹ́ ń wo ẹlẹ́rìí bíi mélòó kan bì. Ṣé ẹ mọ̀ wọ́n mà? Ṣé bí ni wọ́n ń sùn? Ẹ jọ ẹ wá, ẹ má bínú ẹ jọ. Ẹ wá. Ẹ má parọ́ sà. Ibi tó ń sùn ni. Màmá ẹ jọ ẹ má bínú ẹ tún lọ bẹ̀rẹ̀ kí n àti bọ́ọ̀lù ẹ ṣe máa ń lọ sùn bẹ̀. Àtọmọ wọn náà, àwọn mẹ́ta. Bọ́ọ̀lù máa ń ṣe sùn bẹ̀. Àti bọ́ọ̀lù òun ṣe máa ń wọbẹ̀ pẹ̀lú yín. Ó yá wọbẹ̀ náà. Màmá ẹ má bọ̀. Ẹ jáde. Ẹ sùn bí ìmọ̀ láti òní lọ. Àmì Jésù. Ẹ sùn ibi ìmọ̀. Ṣé ẹ mọ̀ wọ́n ni sà? Wò ṣé wọ́n mọ̀ wọ́n? Wọ́n bí ọmọdé kú nìwọ àbí ọmọ ẹlẹ́pà àbọ̀ ṣé wọ́n náà mọ̀ wọ́n? Ẹ má bọ̀. Ṣé o mọ̀ wọ́n báyìí? Súnmọ́ bí. Ṣé o mọ̀ wọ́n? Ń gbọ́ ṣe ibi tó ń sùn ni? Ibi tó ń sùn ni? Láti bàbá láti sùn bẹ̀. Yóò ti lé lọ́dún. Yóò ti pẹ́ o. Kí ló pé? Màmá ó tọ́dún mélòó kí lè fẹ́ fi ó ṣe? Ẹ rẹ̀ pẹ̀ mò ń bọ̀. Ó tọ́dún mélòó tẹ́ ti sùn bí? Ọdún kẹfà. Ẹni sùúrù. Ọdún kẹfà ti kíni ṣe kíni? Dádì wo? Ọkọ mi. Okay, ọkọ yín. Àṣìṣe àyàtọ̀ kan lè lọ sùn bí ni? Ilé tí a ń sùn. Nígbà gbó. Okay, ilé tọkọ yín ń sùn. Kí ọkọ yín tó kú. Ilé tí wọ́n ń sùn lẹ́wọ́. Lẹ fi wá ń sùn bí. Ṣé mo lè rí ibo lọkọ yín ń sùn yẹn? Ibo náà ń sùn? Lẹ́bi ṣe clear ní ti tàbí. Ṣó jìnà? Ọlẹ́bi rẹ̀ gbogbo náà ni. Ṣó jìnà gan ni? Ẹ jáwọ́ bẹ̀ ibo náà ń sùn. Ọkọ yín yẹn wá dà báyìí. Ó ti kú. Ọkọ yín ti kú. Ọmọ Òkìtì kó pa ni. Ọmọ Òkìtì wa ni wọ́n.
wọ́n níbi tọ́kọ àwọn ń sùn. Ok, ṣé wọ́n rẹ̀ ti bẹ̀ ni? Ok, wọ́n ń bá wọn tó wà ń bí ṣiṣẹ́ ni. Wọ́n wá ní kọ́ máa sùn bẹ̀ yẹn. Níbo ni? Wọ́n dà mí rí. Níbo eré àbọ̀ ń bẹ̀. Ìbò ṣébi tó gbèrè rẹ̀ sí. Alẹ́gbàbí. Ẹ já wò ó. Ok, ọkọ̀ yín bá wọn tó ní kíní ìṣiṣẹ́. Ọkọ̀ yín bá wọn iṣẹ́. Àwọn yẹn wá ní ká máa sùn bìkan bẹ̀ yẹn. So wọ́n wá mẹ́yìn wá. Ẹ máa bọ̀ ẹ jẹ́ ń wo bẹ̀. Ẹ wo lẹ̀kùn tó wà náà. Gọ́tà wà bẹ̀. Àti ọ̀sẹ̀ kankan máa ń bẹ̀. Àti ọ̀sẹ̀ kankan máa ń bẹ̀. Tàbá mọ̀ ọmọ bá ń pè ọ̀dọ̀ lẹ́nu. Ok, ìgbà tọ́kọ yín wá, ok, ẹ kàn ṣe bá kó, wọ́n kàn ní kọ́kọ yín máa sùn bẹ̀. So, ìgbà wo lọ́kọ yín wá kú? Ok, ọkọ yín ṣẹ̀ kú. Ìmọ̀ náà ti mọ́ sí. Ẹ má bọ̀, ẹ já kúrò jáde. Ibẹ̀ yẹn náà sà. Ibẹ̀ yẹn náà lọmọ wọn yẹn sùn. Ta ló ń pè yín ẹ̀ bá mi? Báwo lọmọ yẹn ṣe jẹ́ sí yín? Ẹni ọbíyan. Ta ni? Mo kọ́ tẹ́lẹ̀ ló fi mọ́ mi. Ọmọ yín dà? Kí ló ṣàwọn? Ojú ni. Ẹ̀yin lẹ bí wọn màmá? Ẹ máa fọ àǹtí. Àǹtí ẹ pẹ̀lẹ́. Kí lórúkọ ti yín? Kí ló ṣẹ̀yìn lójú? Ẹ rí náà. Báwo lẹ ṣe jẹ́ sí màmá? Ok, ọmọ wọn lẹ́yìn. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Ẹ pẹ̀lẹ́. Agbala Gabriel ló bá yín sọ̀rọ̀. Agbala Gabriel, pásítọ̀ ni. Ẹ pẹ̀lẹ́ mọ́mì. Ẹ pẹ̀lẹ́. Báwo ló ṣe jẹ́ yín bó lẹ́yìn sùn? Ta ló ní bí? Àwọn bíríkìlà ló ní bí. Ẹ kàn ń wẹ àwọn náà tún sùn bí. Ẹ máa bọ̀. Ṣé ẹ lè bá ń fa àǹtí? Ẹ bá ń fa àwọn. Kẹ́ni kẹ́ni náà mọ̀mọ́ yẹn wá fún. Ẹ ra sà. Ẹ kú ṣe Ọlọ́run. Olúwa ń ṣiṣẹ́ sà. Ìyá wa ni Ṣé ẹ mọ̀ wọ́n? Mo mọ̀ yá dáadáa. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ọ̀dọ́ wà bí Aisan. Wọ́n bọ̀ tán. Ẹ̀jẹ̀ ká ló ní ìmú àǹtí yẹn. Kọ́ máa bọ̀ tí wọn. Kí màmá máa bọ̀. Màmá ẹ máa bọ̀. Màmá ẹ máa bọ̀. Màmá ẹ máa bọ̀ tí. Wow. Ẹ pẹ̀lẹ́ màmá. Ẹ̀yin àǹtí ẹ káàsán. Ṣé ẹ mọ̀ màmá yìí? Ṣé ẹ mọ̀ wọ́n? Ẹ jọ wá 1 minute. Sorry. Níbo ni màmá yìí máa ń sùn? Ẹ má bínú o. Ẹ jọ wá ẹ má bínú. Sorry. Mo fẹ́ confirm nǹkan ni. Ṣé ẹ mọ̀ wọ́n? Ẹ mọ̀ wọ́n. Ibo ni máa ń sùn? Ibo ọgán. Ilẹ̀ wọ́n sílẹ̀. Bang, ibi ni máa ń sùn. Ibi ni màmá yìí sùn. Ẹ ṣe mà. Ẹ má bínú. Sorry. Aunty, God bless you. Yay! Ẹ wo bí tí abiyamọ ń sùn. Ọ̀gá yẹn dànù. Ẹ wá. Lọ́sọ̀ ọ̀rọ̀ fíìmù kọ́ lélẹ̀ bàbá. Ìyá yìí ń sùn bí. Ẹ màmá ẹ máa bọ̀. In tó ń dùn mí ni pé abiyamọ. Màmá ẹ tọ́mọ ọdún mélòó báyìí? Ọmọ mélòó lẹ bí gan? Bá a sún mọ́ ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. Àwọn méje ni. Méje lẹ bí? Méjì ò sì sínú wọn. Méjì ò sínú wọn. Márùn-ún tó kù ẹyọ̀kan lára ẹ̀ lélẹ̀. Ẹyọ̀kan lára ẹ̀ lélẹ̀. Ẹyọ̀kan lára ẹ̀ ní àǹtí yìí. Àǹtí àbí? Ta ló tún kù? Ọ̀kan bẹ ní Ọ̀yọ́. Ọ̀kan ń bẹ lọ́yọ̀ọ́. Mẹkáníkà engineering.
Kí ló wá ṣe gbogbo wọn ló wá mú yín kò ń bí ni màmá? Ṣé rí ìgbà eléyìí tó jẹ́ òjò ọmọ rẹ̀ ní mẹ́ta ìlú àwọn ọmọ lọ́sọ̀ọ̀sẹ̀. Màmá kí lẹ fẹ́? Torí láti òní lọ ẹ sùn bí mọ́. Irọ́. Màmá yìí ni church member wa. Àwọn lọ màmá kí ni wá fún gbàtàn wa kí ni wá fún? Sọ̀rọ̀ sókè díẹ̀. Agbala Gabriel mo ní ọmọ mi ni mo ní torí tó tí mo lọ ọbẹ̀ mo ní gààrí lọ́jọ́ fún gbogbo àwọn arúgbó tó ní ká wọlé. Ẹ ti wá rí. Kódà màmá bàbá ìyàwó yín àti ìyá ìyàwó yín ọ̀tọ̀ gbọ́nà ní àwa. Bẹ́ẹ̀ni bíbélì now tí ìbá ṣe pé ìyá ìwá fún evangelism màmá yìí lórí wọn láàárọ̀ àárọ̀ yìí àwọn aṣẹ́dì láti Èkó ni bó ṣe wá ní àwọn rí màmá kan o pé àwọn rí tí wọ́n ń sun abẹ́ ibì kan bí àwọ̀ surprise màmá ìyá yín dópin lónìí Jésù mọ́ mi ìyá yín dópin lónìí àǹtí ẹ máa bọ̀ ẹ bá mọ́ ọmọ wa ẹ pẹ̀lẹ́ dáwọ́ làwọn fọ́ lójú ẹ súnmọ́ màmá ẹ kọjú sọ ọdí ṣé tó máa rẹ́ǹtì ilé fún yín ṣe ẹ báwo tó máa rẹ́ǹtì ilé fún yín ṣó dáa màmá tí wọ́n ra bẹ́ẹ̀dì síbẹ̀ tó ra chíà síbẹ̀ màmá iṣẹ́ wo lẹ ń ṣe ń bí bó lẹ ṣe ń jẹ bó lẹ ṣe ń mu kí lẹ lẹ́ǹtà jẹ́ ìwò ń tán tà ẹ já wo ń tán láwọn tà ẹ jẹ́ ìwò ń dà egbòogi ẹ fọwọ́ kàn ebo légbòogi wà sáwọn ilé. Egbò òwú wọ àkùtè àgbo ìta kankan má báyìí o. Bó lẹ ṣe wá ń jẹun. Ṣé bá ti lọ mo ti gbogbo láàárọ̀ yìí mo gba 500. Níbo lẹ sọ̀rọ̀ owó ni. Ẹ má bọ̀. Kí lẹ lẹ́yìn ṣe ọmọ ẹ̀sọ́ gbẹ̀ntì yín. Mo ń tọrọ owó ni o. Ẹ ń tọrọ owó kí ẹ tó jẹun. Mo ti tọrọ láàárọ̀ yìí. Ẹ ti tọrọ láàárọ̀ yìí. Mo gba 500. Ṣé wọ́n lè má tọrọ mọ́ ṣá? Ṣé possible kí àì má tọrọ mọ́? Well done sir. Ẹ̀rọ olúwaṣẹ́. Ṣé possible kí àì má bí mo ṣe gbọ́ abisi in church now. I'm pray lọ́wọ́ à ń ṣe bí àì ṣe wá dé tán ní àwọn lọ jèrè ọkàn ẹnìkan. Àwọn rí she was doing evangelism. Wọ́n láwọn rí obìnrin ẹ tó sùn pé kódà òjò ń pa wọ́n mọ́mẹ́ mo ní òjò pa ọ̀dà ẹ jẹ́ àlọ́ mi ò fẹ́ gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn pé èèyàn ń sùn lábẹ́ ibì kan èèyàn ń sùn lẹ́gbẹ̀ẹ́ ibì kan at least a roof should be to cover your head bó ti ẹ̀jẹ̀ yàrá kan kí ló dé situation ò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn bébí pẹ́rù màmá yìí màmá yẹn wá káwọn bẹ́ẹ̀dì jáde ẹ jẹ́ n wò ẹ kó wọn jáde gbogbo ẹ kó jáde. ẹni sọ yẹn nìyẹn jọ nígbà wọ́n máa ń gbọ́ mi wọ́n máa ń bọ̀ bí ẹ̀ mọ̀ díẹ̀ ẹ máa ń sọ sílẹ̀ bẹ́ẹ̀dì ẹ máa ń gbé. bẹ́ẹ̀dì ẹ gẹ́gẹ́ ni ẹ máa ń gbé. màmá bẹ́ẹ̀dì ẹ fi ń sùn rèé ó yá. ẹ bá ń gbogbo mi. Ìdun rèé ìdun ló pọ̀ yìí màmá ìdun ni màmá ẹ wo ìdun ẹ wo nǹkan ẹ wo ìyá yìí ẹgbẹ́ mímọ́ ẹ kó lẹ́gbẹ̀ẹ́ ẹ wo ẹ bá ń gbé ẹ ok ẹ ń sin adìẹ. àárọ̀ yìí náà wọ́n fi ta wọ́n lọ rẹ̀. àárọ̀ yìí náà fi ta wọ́n lọ rẹ̀. màmá ó yẹ tú gbogbo ẹ̀ òní lẹ̀ sùn bí mọ́ òní ni àánú agbẹ́yìn dìde mà ṣé ẹ mọ màmá yìí. ok ṣé ẹ mọ̀ pé bí iná ń sùn. nǹkan tó mú wá síbí mo ń retí ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ ọ̀la lẹ́gbẹ̀dá.
ẹ máa tú palẹ̀ ọ̀yà ẹjọ́ máa tú palẹ̀ ẹ bá máa tú palẹ̀. Àwa ká lé lé. Àwa ká lé lé. Wọ́n máa ń gbé ní èsì. Ẹni kan báyìí. Ó tọ́jú mi. Ẹ ti ẹ̀kọ́ tún palẹ̀ náà. Ẹ já lọ wálé. Òní ìsáàárọ̀ ọ̀la lẹ́mú sílé tuntun. Kí lẹ fẹ́ máa ta màmá? Kí ló wù yín tà? Kí ló wù yín máa ṣe níwájú ilé? Àbí kí ló wù yín kẹ́ gba ṣọ́ọ̀bù sí? Tẹ́ bá ti gba ilé báyìí, tẹ́ ń gbélé, tẹ́ gba ilé, tẹ́ gba ṣọ́ọ̀bù fún yín. Kí ló wù yín tà? Ẹ sọ tó wù yín tà. Àti mínírààsì. Ká ẹ máa ta omi tútù. Àti mínírààsì. Àwọn nǹkan táwọn ọmọ kéékèèké ó máa rà. Bó wá lọmọ yín yìí? Wá ṣé wò lọ school ni? Kò lọ school? Oh, sorry, kò lọ school? Oh, push okay. What's your name? Damilola. Eh? Damilola. Damilola, don't cry. Damilola. Damilola kí ni? Oríyọmí. Eh? Oríyọmí. Damilola Oríyọmí. Ẹ gbọ́? Damilola Oríyọmí lórúkọ ẹ̀. Hallelujah. Class wo ló wà kó tó máa lọ school mọ́? Eh? Ẹ sọ̀rọ̀ òkè màmá. Nọ́ọ̀sì lẹ́bù sí tẹ́lẹ̀. Yóò máa lọ school báyìí, yóò máa lọ sí Agbala Gabriel free school. Ṣẹ́gun màmá, yóò bẹ̀rẹ̀ school báyìí, òun máa bẹ̀rẹ̀ school báyìí. Wọ́n máa ra bàtà school, aṣọ school fún un. Bó wá lọ́rọ̀ àǹtí ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Kí lẹ́yìn yóò máa ṣe pẹ̀lú màmá tẹ́ bá gbalé? Kí lẹ́yìn ara máa fi pawọ́ dà? Ẹ lè máa lo ẹ̀rọ. Ẹ lè máa lo ẹ̀rọ. Ojú tó wá ń yọ yín lẹ́nu nǹkan báyìí bó wá ni? Yóò dẹ̀ bá yín ṣe. Ìgbàgbọ́ yín yóò mú yín lára dá. Àánú máa sọ̀rọ̀ lórí yín. Ẹ rí ìrànlọ́wọ́ tó ga. In Jesus' mighty name. Ọ̀rọ̀ rẹ o. Our lovers all over the world. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ó gbé dìde láti gbé ìdílé ìdìde padà, láti mú wọn kúrò lábẹ́ ibi, láti mú wọn lọ sí ibi tí wọ́n máa gbé, láti mú wọn lọ sí ṣọ́ọ̀bù tán máa ti tajà, láti bẹ̀rẹ̀ sí ní mú wọn ní òkòwò tí wọ́n bọ́mọ yóò ṣe lọ school. These are new projects. New project wà lélẹ̀ àdèmá dúró tì wọ́n títí tí ohun gbogbo fi yọjú. Bẹ́ẹ̀ mi ṣe ń kú òǹbí wọn lọ bá wọn wá ilé nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹnikẹ́ni tó fẹ́ fi nǹkan kan ṣọwọ́ ẹ kàn pè sí nọ́mbà yìí 07054900751. Nọ́mbà tẹ́ ó máa chat sí nìyẹn 07054900751. For the last time 07054900751. Màmá ẹ jẹ́ n gbàdúrà pẹ̀lú yín. Ẹ máa bọ̀. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run kó gbàdúrà fún yín. Ní àkókò yìí Olúwa kó gbé yín dìde. Ní àkókò yìí ìyà yín tán. Ní àkókò yìí ìyà yín dópin. Ní àkókò yìí ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ fún yín. Ní àkókò yìí ògo yín kó búyọ. Ní àkókò yìí ẹ ní ṣaláìní. Ní àkókò yìí Ọlọ́run kó ràánú sí yín. Gbogbo ojú tó bá wò yín kí wọ́n ṣàánú fún yín. Ẹ bọ́ lọ́wọ́ òṣì. Ẹ bọ́ lọ́wọ́ ìyà. Ẹ bọ́ lọ́wọ́ ìráre. Ẹ bọ́ lọ́wọ́ ìráhùn. Ẹ rí àánú gbà. Ẹ ó tayọ. Ẹ ó yin Ọlọ́run. Ilẹ̀kùn àánú ṣí fún yín báyìí. Olúwa ti ní òun ti ṣíwé ìrántí kàn yín lénìí. Ilẹ̀kùn àánú ò tún tì mọ́ yín mọ́ títí láyé. Ẹ máa rí àánú gbà. Màmá oúnjẹ ògo yìí ẹ ó jẹ dalẹ́. Àwọn èèyàn yóò dìde láti ṣàánú fún yín. Àwọn èèyàn ó bọ yín títí ayé yín. Ẹ ní ṣaláìní wọn. Ẹ̀yin ìdílé yìí ẹ ti kú ònú ẹrọ̀fọ̀ lónìí. Ẹ tún padà sínú ẹrọ̀fọ̀ mọ́. In the name of Jesus. Ẹ dìde. So God bless you. Wọ́n dà pọ́n pín ní digit wa sórí live account number and the phone number. Wọ́n dà pọ́n ti pín ní. So do as you are being led. Do as you are being led. Wọ́n á ràn wọ́n lọ́wọ́
one wọn àgbálẹ̀ wọn àgbà shop màmá láàfin máa ta nǹkan tútù ara freezer fún wọn generator fún wọn wọn láwọn fẹ́ máa ta nǹkan tútù wọn ní àwọn máa ta nǹkan táwọn ọmọdé máa ń jẹ two àǹtí yìí wọn láwọn ẹ fẹ́ sọ̀rọ̀ ó yá ẹ̀bùn tẹ́ ní ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. mo fẹ́ ẹ̀bùn kan tí mo ní mo fẹ́ lò fún Ọlọ́run. ẹ̀bùn kan tẹ́ ẹ ní ẹ fẹ́ lò fún Ọlọ́run irú ẹ̀bùn wo. mo ní ẹ̀bùn orin. ẹlẹ́bùn orin ó yá mò ń gbọ́. láti lè kọ orin fẹ́ máa lò fún Ọlọ́run. ẹ fi máa lò fọ́lọ́run ṣẹ́ẹ̀kan lé kọ́ kékeré báyìí ó yá. Agbala Gabriel. Agbala Gabriel ni o bàbá ní Agbala Gabriel ni o aláṣeyọrí ni wọ́n kọ́lé fún ni wọ́n ràn ní lọ́wọ́. sẹ́yìn tí mo Agbala Gabriel tẹ́lẹ̀ ni. wọ́n ń gbé ní dépò wọ́n ń gbé ní ìga tòrọ́ Ọlọ́run ló gbé wọn ga bàbá lólógo hallelujah Ọlọ́run ló gbé wọn ga bàbá lólógo. orin lè fẹ́ máa kọ bẹ́ẹ̀ kí lè fi máa pawọ́dà yín gangan kí ló wù yín láti máa pawọ́dà. nǹkan tó mo lè fi pawọ́dà náà ni pé kí n ṣe business kí n tajà. ó dà ó dà. ọmọdé mi ni mo ti ṣe o. ok ẹmọrún dì ẹmọrún dì ó ti tán wọn láwọn ọmọrún dì gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé gbogbo olólùfẹ́ Agbala Gabriel káàkiri àgbáyé ẹ̀ ní ṣaláìní this are our new project wọn ni wọ́n gbalé fún wọn wọ́n gba ṣọ́ọ̀bù fún wọn màmá ó ra freezer àá kó ọjà sínú ṣọ́ọ̀bù màmá dà ìyá ti tán ìyá yìí ò mọ bó ṣe lọ màmá mo ṣe bẹ́ẹ̀ ṣe báyìí náà. ìyá ti tán ìyá ti tán màmá ìyá ti tán ìyá ti tán kí ọmọ èèyàn máa sun bí ọmọ èèyàn máa sun bí ẹ wá káàkiri ní òkè kọ́mọ èèyàn máa sun bí sorry my dear God bless you kí ló borúkọ ẹ̀ náà Dámilọ́lá Oríyọmí God bless you wàá kàwé ẹ̀ ṣùgbọ́n how old are you ọmọdé mélòó ni ẹ ọmọdé mélòó ni ẹ kí lè pé ẹ wá kí lè pé ọmọdé mélòó lè pé mi gbọ́ 13 àbí 30 years irọ́ ni irọ́ ni bóni 30 kò lè lọ school mọ́ kò lè lọ primary school mọ́ tó ti bímọ ni kò má rí ok stature orú wọn ló ti má rí rí. ó ti má rí rí. ẹ kílẹ̀ pé nígbà tẹ́ ń tó fẹ́ tó ń fìyà jẹ lẹ́nu ọmọ. ìyà ò ní jẹ yín màmá ìyà yín ti tán ẹ jáwọ́ ohun tí ó ṣẹlẹ̀ kílẹ̀ ò tó ẹ tẹ̀ tí kò nú yàrá yìí màmá kò sí ń tẹ́lẹ̀ mú bí o kò sí ń tẹ́lẹ̀ mú wò yìí ká kò sí ń tẹ́lẹ̀ mú gbogbo ohun tó wà ìwọ̀n ò lọ dáná sun ni bẹ̀rẹ̀ látòrí aṣọ gbogbo nǹkan tuntun fún yín ẹ rí ànúgbà ẹ mọ̀ ṣẹlẹ̀ tabari pos ẹ jẹ́ kó gbowó fún wọn náà ká lọ tẹ́ra wọn lọ́rùn náà ẹ jẹ́ kó gba bíi 20,000 fún wọn náà tí n bá rí pos nítòsí bá ń sáré mo wá kí n kó 20,000 fún mọ̀mọ́ náà kankan tiẹ̀ ká ẹ̀ tiẹ̀ kó lọ jẹun náà ẹ má kò sí tọrọ owó mọ́ o ẹ tiẹ̀ kó lọ jẹun náà àwa lábàáyín wálé fúnra wa lábàáyín wá ilé lábàáyín wá ṣọ́ọ̀bù tó dáa wọ́n kọjá sínú ẹ̀ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣeré ẹ bá ń wọ́n pos yẹn ẹ kàn dúpẹ́ lọ́wọ́ náà ẹ má kúnlẹ̀ mo ti lálàánú mi jáde ìwà nọ́mbà ìrí níbi bẹ́ẹ̀ ń gbé àbá jáde wọ́n sàánú yìí ṣé ń lọ sọ fún mi ọ̀sẹ̀ rẹ̀ kọ́ bá ń sáré kọ́kọ́ gba 20,000 wà náà kí ìyá ìtì ẹ̀kọ́ lọ mọ̀mọ́ ní tó bá wù ní ẹ̀kọ́ jẹun báyìí
ẹ jẹun ẹ má sunkún ṣẹ́gun ẹ má sunkún ẹ má sunkún èmi ò gbà bí kọjá rí kí mo fẹ́ ṣe lọ́nà bí ó ní ibẹ̀ ń dírẹ́bà wa ń gbé òun ló máa ń gbé wálé ní ìgbà bí kò máa ń gba express o tó ń bá léèyàn sùúrù bí màá nírọ̀ ni so tíyà yìí ò bá wá kéde ìrere wọn ò ní rí wọn àwọn wá wàásù ìrere làwọn rí wọn. àmọ́ra rí rárá wọ́n ní mo ti dọmọ ìyá mi. Ìmọ̀ wọn lẹ dọmọ ìyá wọn. ẹ̀mí kan wàásù kì í. Sọmọ yẹn ti lọ bá ń gbowó yẹn wá. Ó ti lọ pé bí mo fẹ́ kàn gbà wá kí n tó lọ ń bí. Ó ń dà ẹ gbọ́ sẹ́ máa rí màmá yìí bí ẹ máa rí wọn bí ẹ wá ẹ má bọ̀ ibi ni wọ́n ẹ má pààrọ̀ o ibi ni wọ́n sì. Èmi mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n dáadáa ìyá mi. Ìyá mi sùn ní ibi tí tó máa ń sùn ní. Wọ́n níbi tó ń sùn. Wọ́n ní fáànù tẹ̀lé ibi ní fáànù. Ìyẹ̀tẹ̀nujọ́ mẹ́ta ìbóyá fẹ́kù lówó ni o. Nǹkan lọ́wọ́ àtù. Káfíńtà ló wá tù. Ókè ibi gan ṣọ́ọ̀bù kápẹ́ńtà níbí torí tébù kápẹ́ńtà lélẹ̀ tébù kápẹ́ńtà lélẹ̀. Àwọn àtọkọ wọn ibẹ̀ yẹn náà wà tẹ́lẹ̀ ká tó wá sí. Ìyá ti tán báyìí màmá ìyá ti tán bá ń gbowó ìwọ ọmọ yìí kí n tí ẹ̀kọ́ fún 20,000 kí ẹ̀kọ́ lọ jẹun tó wù yìí ẹ̀kọ́ jẹun tó wù yìí. Nígbà mo kọjá láàárọ̀ mo ní òjò yóò ti pàyà yìí darí o. Mo ní òjò yìí á ti pàyà yìí darí láàárọ̀ yìí. Ebi ò tẹ́ mọ́ kọ̀rọ̀ ọwọ́ wọn lábẹ́ níbẹ̀ yẹn tí wọ́n sọ wípé ṣé o Jésù ṣé o ṣé o aláàjì ní ẹsẹ̀ o tí ò ní gbé ní o. Ẹsẹ̀ o ẹni fún ẹni fún ara o. Ẹsẹ̀ ọlọ́mọ fún iṣẹ́ ọba sí ẹ̀yìn ayé tí ilé mi ti bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ní ti lọ́dà bàtà lórúkọ Jésù ayé ní òní. Á tẹ̀sẹ̀ ìjọba á ti jọba Jésù. Ṣé ọmọ yìí ò rí ni? Ọ̀kẹ́ ìjà lọ fún ẹyẹ máa bọ̀ wá lọ gbà. Ẹ pẹ̀lẹ́ ṣé mà, God bless you ma. Ẹ ṣé o, God bless you bàbá. Ẹ ti rí ọlá. Olùkọ́ fẹ́ ṣèkọ́ ní ìgbà. Ó ti gbàgbé. Fún àǹfààní ọ̀pọ̀ yìí tẹ́ hallelujah. Fún àǹfààní ọ̀pọ̀ yìí tẹ́ mọ̀ Àgbàlá Gabriel wà títí yín ní ẹgbẹ́ dáńbì. Ibẹ̀ ni Ọlọ́run ti ń dáhùn àdúrà kì í ṣàwá o. Níbi géètì wà báyìí, àbídájú ó ń re ń bì lẹ́gbẹ́dá junction yìí ẹgbẹ́ títí ń bì làwà. Àtàlẹ́ èkó yẹn. Ní òní lẹ̀ ń wò lọ́kùnrin. Àtàlẹ́ èkó yẹn. Ìpàdé máa wà lọ́la, orí ọ̀fẹ́ dẹ̀ máa ń wà láti rí ibi wọ́n náà wọ́n. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé èmi àti yín máa dé ìlú. Ó ti ń bọ̀. Ṣó o wá rí? Kó máa bọ̀, màmá. Màmá kẹ́ẹ̀tì ẹ̀kọ́ lọ jẹun náà. Àǹtí ìjọ sáré, má bínú Àríkẹ́, ọmọ Olúkẹ́, ó jẹ́ èèyàn o. Màmá, ẹnu mọ́ gbogbo àwọn kẹta balẹ̀ ẹ̀kọ́ tí ẹ ti ń tẹ́lẹ̀ palẹ̀ mọ́ bẹ̀ yẹn. Lẹ́yìn gáàsì yín, fún 120,000 tí. Ẹ gbà mí, ó ní káàṣì, ibi káàṣì náà ní ẹ lọ mú wá. A ti bí wọ́n lè kò ṣe fẹ́ transfer ní àfẹ́fẹ́ lo káàdì. Wọ́n kọ́ ní ká gbé ìwé ìsìlámù. Àfẹ́fẹ́ lo káàdì. Àlùkàdà á ní káàṣì. A ní abẹ́ gbowó. Ẹ máa fún wọn 20,000. Òun wájà fún wa. Ẹ wá fún wọn fún A transfer ṣé omi tó lẹ́sẹ̀ rẹ̀? wọn fún wọn. Àwọn náà fún wọn. Ó dà mọ́ wọ̀rí. Omi tó Ẹ lẹ́sẹ̀ wá rẹ̀. lọ gbà fún màmá. God bless you.